الرجيم بسم الله الرحمن الرحيم قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني وسبحان الله وما أنا من المشركين. أيا طيب الأسماء يا من هو الله ومن لا يسمى ذلك الاسم إلا هو ومن كل ما نشكو يا رب عافنا كأيوب إذ عافيته بعد بلواه فمن كان من ربي فإنك ربه ومن كان من مولاه فإنك مولاه فأنزل علينا المن يا من بمنه على قوم موسى أنزل المن والسلوى على قوم موسى أنزل المن والسلوى. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. Aki gbogbo wa káàkiri ibi tí ọwọ́ jẹ́ ètò ìbá ń fẹ́ dé pé assalamu alaikum wa rahmatulahi wa barakatuh. Wa alaikum salam wa rahmatulahi wa barakatuh. Aki káàbọ̀ sí orí ètò yín ètò wa Al-Basira èyí tó máa ń gorí atẹ́gùn ní dédé àsìkò tí a wà yìí. Ètò náà ti bẹ̀rẹ̀ náà nìyẹn pẹ̀lú ìyọ̀ǹda tọ́lọ́run. Ẹ jẹ́ kí a farabalẹ̀ ká mọ̀ fọkàn bá ìdánilẹ́kọ̀ọ́ náà lọ. Àwọn stars wa tí wọ́n máa ń fún wa lóúnjẹ ẹ̀mí ní gbogbo ìgbà wọ́n ti wà ní ìkàlẹ̀. Àwọn náà ní Fadilati Sheikh Alhaji Sulaiman Buni Ibrahim Abi Ibrahim Ẹ̀sà Òkè. Kọ́lọ́n jẹ́ kí a rí wọn pẹ́. Bismillah. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Alhamdulillahi wassalatu wassalam على أشرف المرسلين محمد بن عبد الله صلى الله عليه وسلم وعلى آله وأصحابه ومن سلك مسلكه وناج منهجه إلى يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وبعد adúpẹ́ lọ sí ọ̀dọ̀ Ọlọ́run Ọlọ́run ọba tí ó ṣe wá ní mùsùlùmí òun náà lọ́ba tí adúpẹ́ fún à ń tọrọ àlékún ìkẹ́ àlékún ìgẹ̀ fún aṣíwájú ẹ̀dá Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ìkẹ́ Ọlọ́run kó máa bá Ànábì àti àwọn aráalé rẹ̀ àti àwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn mùsùlùmí tí à ń tẹ̀lé ojúpọ̀nà tí Ànábì wa sallallahu alaihi wasallam tí ó fi di ọjọ́ ìgbéra kíámà a tún kí gbogbo wa lẹ́ẹ̀kan sí wípé a kú Ramadan Ọlọ́run balẹ̀kíọ́lá yóò fi wá ṣe kòǹgẹ́ àánú rẹ̀ so a ti wà ní mẹ́wàá àti ìkànnì tó jẹ́ yí pé àlékún sí olóore ó tún gbọ́dọ̀ yàtọ̀ sí tàtẹ̀yìn wá kọ́nà balẹ̀kíọ́lá kó fi wá ṣe kòǹgẹ́ Lailatul Qadr kó sì wá nínú ẹni tí yóò yọ́nú sí la haula wala quwwata illa billahi alil azim. Ní àná gẹ́gẹ́ bá ti ń ṣàlàyé lọ lórí ìwọ̀ tí òbí tí yóò pè fún ọmọ àti ń ká lọ àti sọ nínú rẹ̀ yìí pé ká kọ́ wọn ní bí wọ́n ṣe kírun ara ìwọ̀ òbí ni bákan náà ká fún ọmọ ní ẹ̀kọ́ so ká fún ọmọ lẹ́kọ̀ọ́ ká fún lẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ lé ẹ̀kọ́ yááyì so eléyìí ló bójúmu eléyìí ni ò bójúmu ká fún ọmọ lẹ́kọ̀ọ́ rẹ̀ a sọ fún ọ̀kátàkì jùlọ akida islamiyya so a gbọ́dọ̀ jẹ́ kọ́ ọmọ gbẹ́kọ̀ Islam so àdìọ́kàn téèyàn ó fi sórí ire wájú Ọlọ́run àwọn ọmọ wa gbọ́dọ̀ ní so àdìọ́kàn gidi kì í ṣe pé wájú àwọn ọmọ yìí ní láti máa sọ gbogbo nǹkan tí yóò máa ba tí ń ba àkídà jẹ́ tó jẹ́ pé
Yorùbá mú rírà sínú rẹ̀ Ọlọ́run gẹ́ ní ká bẹ̀rù ayé nígbà 1 million àbí nǹkan, ká bẹ̀rù òun nígbà kan. Gbogbo àwọn ọ̀rọ̀ burúkú báyìí nígboro ẹnu kò yẹ ká bá kí mùsùlùmí kọ́ máa kọ́ ọmọ rẹ̀ ní owó ayé lé bó ṣe ń wo wọn o, ayé tó ń wo ayé ń lé o. So a kọ́ ọmọ ní ẹ̀kọ́ gidi tó yè kooro, a kọ́ ní ti kéw, a kọ́ ní ti wè. So a ṣàlàyé ọ̀rẹ́ dí àti ṣe ìwọ̀ kankan lórí rẹ̀. Kódà ẹlòmíì ọmọ báyàwó jà ní pé ṣé mo ní obìmọ tó bá ní wò kálukú náà lájọ pín o. Ìwọ tó o bímọ, ìwọ náà lọ sáà ń súnmọ́ bí òun náà ní sí ń lóyún, ìwọ náà ló sì lọ́mọ ọwọ́ á ní sọ ní kó bímọ tó bá ní. So ní ilẹ̀ Yorùbá tá a wà yìí ọ̀gọ̀ọ̀rọ̀ ọkùnrin ó ní ọmọ ìwọ rẹ̀ rárá, tó jẹ́ yí pé kálukú kàn ń ṣègbésí ayé bó ṣe wù ú tá a sì lọ bọ́ lọ ń bẹ̀. Ìtọ́jú ọmọ, ìnáwó lórí ọmọ, lórí òbí, lórí ọmọ ọrùn ọkùnrin ló wà. So ọ̀ranyàn gbogbo táwọn ọmọ ọwọ́ jẹ tí wọ́n ò mú pátá ọkùnrin, tá a bá ń sọ pé lórí òbí ọkùnrin ni ó provide ẹ̀, tí ó máa sí kí ni o, tí yóò máa fún ìyàwó àti ọmọ tó bí, tí yóò máa fún ní owó oúnjẹ. So ọ̀ranyàn ọkùnrin ni. So gbogbo àwọn ọkùnrin ẹ jẹ́ ká mójútó àárín, ẹ jẹ́ ká mójútó abala yìí. Ọ̀gọ̀rọ̀ ọkùnrin ló ti sọ ìyàwó dẹni tó jẹ́ wípé àwọn ni ń gbá ṣọ́gù káàkiri. So kò sí ní tọ́kàn lórí ọ̀rọ̀ ọmọ, òun náà sì ń wò kóhun ó jèrè ọmọ. So ká gbìyànjú ọ̀ranyàn ọkùnrin òun lélẹ́yìí. Gbogbo àìpín kẹ́hìn tí mi bára pẹ́ńsù kí wọ́n ráre sá wọ́n náà sá ń ṣiṣẹ́ rárá o. Ọlọ́run sọ ń tọ́jẹ́ ojúlówó iye tí obìnrin tí yóò fún ọmọ lẹ́tọ̀ọ́, ìtọ́ka obìnrin bẹ́ẹ̀ òun náà ní ìtọ́jú ọmọ, ọ̀ranyàn ni. Ẹ̀kejì ìtọ́ka obìnrin bẹ́ẹ̀ òun náà ní fífọ́ ọmọ lọ́yàn. Ọlọ́run ní tí wọ́n ti máa ń fún ọmọ lọ́yàn ẹ̀yin á máa dáṣọ sí wọn lọ́rùn ẹ̀ máa fún wọn lóúnjẹ. Ìtọ́ka obìnrin bẹ́ẹ̀ ọ̀rọ̀ lílẹ̀kọ́ ọmọ kọ́ máa gbọ́rọ̀ re lẹ́nu òbí, kọ́ máa obìnrin súnmọ́ ọmọ ju ọkùnrin lọ. Àwọn eléyìí obìnrin ní ọmọ pé ṣùgbọ́n ń tọ́ka ọkùnrin òun náà ní àmójútó lórí pé gbogbo ohun tí mò ń náwó lé lórí ìhùngbò ni ó ṣe yọ, òun ni ó sì máa ná, òun náà ni ọmọ náà. Bọ́kùnrin bá ṣe wá fẹ́ kọ́ lọ́wọ́ kúrú àrísìkí ìhun tó bẹ́ẹ̀ ni kó ṣe máa sá fún ètò ìnáwó inú ilé sí tó, tàbí bẹ́ẹ̀ ni kó ṣe máa dá dóbìn. Tó bá ti ń dá dóbìn, so Ọlọ́run balẹ̀kẹ́ ọlá náà ò ní fún ọ ní àrísìkí. Ẹ̀yin náà máa wo gbọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin tí wọ́n tọ́jú ọmọ, tí wọ́n tọ́jú ìyàwó wọn, kódà bọ́ bá ló lọ ẹ máa rí àpẹẹrẹ òṣì lára rẹ̀. So ọ̀rọ̀ rẹ̀ òṣì ní yanjú. Gbogbo owó kan ò ní tí ì dé àfikọ́ jẹ́ kí bùkátà àbí tí ó nà sí ó ti ganú lẹ̀ fún, torí pé ibi tó yẹ kó nà sí tí ó gbà ládá tí ó ti ráàánú Ọlọ́run kò pójú ṣe ń bẹ̀. So kọ́lọ̀ balẹ̀kọ́lá kí ọ̀sán ẹnì kọ̀ọ̀kan wa. Eléyìí ni ṣókí nínú ìwọ̀ tí àwọn òbí tá a jẹ ọmọ wa tó fi dórí ẹni tí yóò fẹ́. Ọ̀ranyàn ni kóbi ọ̀sàmójútó ẹni tó máa rí ọ̀fẹ́. Ànábì ní sallallahu alayhi wa sallam, in ja'akum man tardawna dinahu wa khuluquhu. Ẹni tí ẹ yọ́nú sí ẹ̀sìn rẹ̀, ẹ yọ́nú sí ìwà rẹ̀, tó bá wá bá yín pé òun fẹ́ fọmọ yín, fazawwijuhu. Ànábì ní ẹ fún lọ́mọ o, ẹ fún lọ́mọ o, torí pé tẹ́ ẹ bá ṣe báwọn fìtínà òun lẹ fẹ́ máa ṣe kí ni o, lẹ fẹ́ máa dálẹ̀. So ajẹ́ yí pé òbí gbọ́dọ̀ mọ̀ nítọ́ pé ta lọ́mọ àwọn fẹ́ẹ́fẹ́, pàtàkì jùlọ bàbá. So yóò wò kí ta lọ́mọ ìfẹ́ẹ́fẹ́. Bàbá sì lè sọ fún ọmọ rẹ̀ ọkùnrin pé ìyàwó yìí kì í sobìnrin. Ànábì Ibrahim ó sọ fún Ànábì Ismail pé ẹ sọ fún pé mo ní kó chíǹjẹ ẹnu ọ̀nà lẹ́kúnlé rẹ̀. So bá ti wá máa tọ́jú ọmọ ẹnu títí hatta balaga arba'ina. So wọ́n balaga ashuddahu. So ọ̀yọ́ máa tọ́jú rẹ̀ lọ́bẹ̀ tí ó fi pé 40 years kì í ṣe pé a máa fún lówó oúnjẹ àdánwò ní tọ́wọ́n 40 years bá ń gbowó oúnjẹ o. So kì í ṣe pé ń tá a mí nínú o, kì í ṣe pé ńgbà tó wọ́n bá ti wá di pé wọ́n má rí i pé ọ̀rọ̀ rẹ̀ ọ̀kan mọ́. Ọlọ́run ọ̀dá òbí ní olùbádámọ̀ràn fọmọ ká lọ gbọ́ yí báwọn. Ọlọ́run dá òbí ní aláṣẹ ni, kì í ṣe pé olùbádámọ̀ràn kẹ́ńkì lọ wá rí sí i. Pàtàkì jùlọ bàbá, Ọlọ́run ọba kódà bàbá ní olùbádámọ̀ràn kọ́yá wọ́n náà tó kù yẹn kí la wá rí sí. Tó bá ṣe báwọn
ó fún láǹfààní ni in tí mo fẹ́ ní in lọ̀rọ̀ òbí sọmọ tó iná ẹ̀ ní ẹ̀sìn ti jẹ́ ká fi tọ́ ọmọ láti pìlẹ̀ tí ó ti mọ̀ pé àṣẹ ẹnu dádì ló wà finances ẹnu wọn ló wà ṣùgbọ́n tá a ti ń di pé kí wọ́n náà wá rí sí ọmọ rẹ gbọ́dọ̀ jọkọjẹ yìí ké àṣẹ ẹnu òbí òun ló wà so eléyìí ni ṣókí nípa ìwọ̀bí torí pé a gba ìbéèrè ìyẹn bá ṣùgbọ́n síwájú ká tó gbà béèrè mẹ́wàá tó kàn nínú oṣù Ramadan àti bọ́bẹ̀ torí pé a bọ̀ síbi títí ọmọ náà tó ní ó pè fóbi òbí ti ṣe tiẹ̀ báyìí kí wàá ní tọmọ náà ìwọ tọmọ a bọ̀ bẹ́ẹ̀ àmọ́ mẹ́wàá tó kàn ká wá ojú rí Ọlọ́run níbi mẹ́wàá tó kàn inú nǹkan tá a ṣe níbi mẹ́wàá ẹ̀ òun náà ní al-i'tikaf ká ṣe àtìpó ká lọ dúró ká mọ́sálásí fódìdí ọjọ́ mẹ́wàá tàbí ọjọ́ mẹ́sàn-án so a ti sọ̀rọ̀ lórí eléyìí dáadáa gbogbo àwọn afá àkálukú náà ti ń sọ̀rọ̀ lórí rẹ̀ ìní ò rí jẹ́ ká pẹ́ ṣùgbọ́n gbogbo ẹ̀yin tẹ́ máa ń sọ pé mọ́sálásí mẹ́ta nìkan láti ṣe ìtìkáf gbogbo mọ́sálásí òun láti lè ṣe ìtìkáf bó jẹ́ pé gbogbo ìjọsìn yòókù náà kò sí ibi tí ládàá rẹ̀ tóbi àyè mẹ́tẹ̀ẹ̀ta kò wá míì wípé àyè mẹ́tẹ̀ẹ̀ta nìkan ni. àdìsí tẹ̀sí mú wá pé ànábì sọ pé láti káfà ilá fílí masajidi thalatha gbọ́dọ̀ ṣe ìtìkáfù àyàfi mọ́sálásí mẹ́ta tánàbí wàdà kọ́ mọ́sálásí mẹ́tẹ̀ẹ̀ta Udhaifa tó gbà wá òun àti Abdullahi bin Mas'ud nígbà tí ó lọ kí Abdullahi bin Mas'ud tó gba mọ́sálásí Abdullahi bin Mas'ud kọjá so ó rí àwọn kẹtẹ́ǹsì ìtìkáfù ó sì padà dọ̀dọ̀ Abdullahi bin Mas'ud pé àwọn tí ẹ mọ̀ kóra jọ síbẹ̀ hàn wọ́n máa ń ṣe ìtìkáfù sí wọ́n ti gbà pé Ànábì sọ wípé a lè ṣe ìtìkáfù àyàfi mọ́sálásí mẹ́ta Abdullahi bin Mas'ud ní la'allahum dhakaru wa nasita sọ̀rọ̀ àwọn ẹni àwọn rántí pé yẹn lè ṣe ìtìkáfù ní gbogbo mọ́sálásí ìwọ gbàgbé ni tó wù kí bóyá mẹ́ta nìkan ni so wọ́n àsọ́ọ́bù àkútàtà àwọn kọ̀rẹ́ẹ̀tì ọ̀dà nǹkan ìwọ ṣe mistake ìjọ náà lọ Hudhaifa ò sì bá Abdullahi bin Mas'ud kò bá sí kíni o kò bá jiyàn ìkànnà ẹlẹ́ẹ̀kejì àwọn àáfàá sọ yìí pé ọ̀rọ̀ yẹn gangan Hudhaifa ló ní kì í sọ̀rọ̀ ànábì apá kan àáfàá sọ báwọn apá kan ní ọ̀dà ẹ̀tì ẹ̀jẹ̀ àgbáyé pé ànábì lọ sọ gan so ìtumọ̀ rẹ̀ gan ò tí ì dá wàhálà alẹ̀ láti káfà illa fil masajidi thalatha la nafiyatul jins àwọ̀ àkọ́bárù rẹ̀ jáde so ìtumọ̀ ni pé kò sí ìtìkáfù táàmùn tó pé so bóyá kò sí sọ̀rọ̀ àtúnú náà tó lè pé tí ládàá rẹ̀ lè pé tó níta bá ṣe láàyè mẹ́tẹ̀ẹ̀ta so ká ṣe ìtìkáfù sunna anabi wa Muhammad sallallahu alaihi wasallam ó sì yàtọ̀ sí alúwa o sọgbọ́ sí wà lálúwa alúwa yàtọ̀ alúwa ìranu ni ìtìkáfù ẹ̀sìn ni ẹnìyàn wọn ni ọmọ rọrùn ọwọ́ lọ tirẹ̀ mọ́lé wọn ni àbá wọn ti lo fọ́ọ̀mọ̀tì nínú ilé tí wọ́n bá bọ́ tàbí àwọn di wàlíyù Ọlọ́run ó di wàlíyù ṣẹ̀tọ́n ó ti gbàgbára bí ìgbà tí àjà bá gbé wọn lọ láyé ìjọ tí wọ́n máa ń lájà gbé wọn lọ bẹ́ẹ̀ lọ̀rọ̀ alálùwà so kò sí alúwà nínú ìsìláàmù tiwa yìí so ìyẹn báwọn bákan náà kásẹ̀ kò ń gẹ́ lálátìlù kọ́dìrì káwá lálátìlù kọ́dìrì ẹ̀rí àdánwò ti dé àwọn yẹn ti ń tẹ ẹ́ńfílọ́pù wọ́n ti ń tẹ gbogbo ẹ̀ lásìkò lálátìlù kọ́dìrì ké wọ́n ti ń tẹ pósítà káwọn èèyàn mọ̀ wá fún lálátìlù kọ́dìrì eléyìí ò sí nínú ẹ̀sìn Islam ànábì ọ̀kọ́ wa dáadáa ànábì gan tọ́lọ́run rán gan kò sọ fún wa pé ìjọba ìní lálátìlù kọ́dìrì òun gangan ní káwá sí mẹ́wàá gbẹ̀yìn ṣùgbọ́n nílẹ̀ Yorùbá àwọn èèyàn ti mọ kí ó já ànábì lọ àwọn èèyàn mọ kí ó já ànábì lọ gan ni o so àwọn ti mọ déètì kálukú náà wá wò gbogbo ẹ̀yìn lálátìlù kọ́dìrì wá sí ya so kálukú wà lọ́mọ mú déètì mọ́sálásí inú eru di Ramadan 21 látìlù kọ́dìrì àwọn mọ́sálásí inú ná Ramadan 23 mọ́sálásí inú kìnnì kan ok tí wọn náà tó ń bá wọn dá sí ìdàkúdà tí ó bá jẹ pé èèyàn bá ní ronú dáadáa tí èsì pé sùn ti di ọpọlọ èèyàn mọ́lẹ̀ wọ́n sọ fún ọ pé látìlù kọ́dìrì òru ẹyọ kan péré náà ni òru kan péré mọ́sálásí A àwọn Monday 21 mọ́sálásí B àwọn Monday 22 máa sì kálukú wa mú different date ṣé látìlù kọ́dìrì máa ń pààrà káàkiri orúkọ péré náà nínú ìjọ mẹ́wàá wọn ó yẹ ẹgbẹ́ everybody bá ń pọ̀ orúkọ kéré ẹni tó mú 21 sóun lọ correct ni àbó 22 àbó 23 àbó 24 kálukọ́ wà pínjọ mẹ́sàn-án àbíjọ mẹ́wàá àwọn òkun mọ́ra wọn lọ́wọ́ ní másìkò kó fi máa mú déètì tiẹ̀ so téèyàn bá lè jókòó ẹ̀rí pé ń tá lùsùn náà ń sọ lọ́ba láàka ìmọ̀ ṣùgbọ́n owó òranù tó o fẹ́ ná tó ò ní rí ládá inú tó ń bídí àfi máa ń ba yéèyàn jẹ́ láyé òun náà ni pé yóò jọ ṣàṣedànù tó ò ní rèrè kankan bẹ́ẹ̀ ńgbà tánàbí gẹ́ sọ fún wa pé ká jókòó ìjọ mẹ́sàn-án ká fi máa wá àbíjọ mẹ́wàá ká fi máa wá
ombidia kan wá níjọ́ kan ni ọkàn Monday 20 kìíní kan tó bá lọ Monday 25 fọ tó bá jọ Monday 23 sórí pé ó ti jọ sàṣì dànù and ìjókòó tí wọ́n tó wá jókòó náà àwọn fẹ́ kówó jọ ni wọ́n ní wọ́n wá ṣèjọsìn ẹ wá kórajọ wọ́n kàn sí náà fìlà rákà méjì sọ̀ẹ̀sọ̀ ẹ̀ kan bí a sì bẹ̀rẹ̀ nu wá sí Allahu Akbar ọ̀yá owó kìíní kan àṣẹ Lailatul Qadr ọ̀tọ̀ kìíní wọ́n ràn bá ń lẹ́wàá sọ ẹ̀mí náà mú òdodo débi pé àwọn tá a bọ́ wà lórí Facebook ẹ rí kan nínú àwọn wọ̀nrànwọ̀nràn àwọn oníṣẹ́wọ́ṣẹ́wọ́ ní tá a fi ń sọnù àlẹ́yìn ilẹ̀ bẹ̀sìn jẹ́ so torí pé tẹ́ máa ń sọ nísìnyí àwọn àmọ́ apariwo àwọn alùsùnà o àwọn ní bẹ̀sìn jẹ́ o àwọn alùsùnà o àwọn ní dẹ̀sìn ro ẹ jẹ́ á make comparison ká wò pé ta ló bẹ̀sìn jẹ́ nínú àwọn méjèèjì alùsùnà ní ẹ̀háyàwó ẹjọ́ bí o múra kọbalẹ̀ dúdúdú kí o gbọ́ balẹ̀ ẹ̀yọ́ oníbíyà ẹ̀yẹ ní kóbi ọmọ wọ bóńfò ta lẹ́ni bínú àwọn méjèèjì báwọn ta ló dẹ̀sìn ìrú báwọn alùsùnà ní kò sí ti ń jẹ́ ká máa jóògùn ká máa sòògùn ẹ̀yin ní oògùn wà nínú ẹ̀sìn ibi báyìí ti ń sóògùn kò síbi tí wọ́n ti lè máa sòògùn láyé ìjínigbé ọ wà ìpààyàn ọ wà tá a la pààyàn ta ní ń jẹ́ wọn jíyàn gbé sẹ́ni tó ní kẹ́ ẹ mọ́ wulẹ̀ mú nǹkan kan mọ́ lọ ṣe ni yọ́ lóhùn jíyàn gbé síbẹ̀ yìí náà tẹ́ sògùn èṣù lóhùn ti advance ó lóhùn ò ní di àǹjáwé aláǹgbá kiri kan ẹ̀jẹ̀ èèyàn inú ọlẹ́nu aláboyún so láyé ìjọ náà ni ẹ bá jí kàkàkí ọba okùnbi tí ó ti fọ́n àtọ́ba àti kàkàkí rẹ̀ jíjí gbé lásìkò tá a wà ẹ́ síbí oògùn ní tí wọ́n bá bọ́ọ̀gùn tí wọ́n bá sóògùn tí wọ́n bá gbẹ́bọ́ oríta èso ilé advance débi pé ta ni wọ́n ń bẹ̀sìn jẹ́ bá ta ní ń da yé rú alùsùn náà látàyè ṣe alùbìdí àlàbáyé jẹ́ kájọ máa wò báwọn so gbogbo nǹkan tí alùsùn náà ní ẹ má sóògùn ẹ̀yin kẹ́ ẹ má sóògùn alùsùn náà ní ẹ má ṣe bídíà ẹ̀yin kẹ́ ẹ má ṣe bídíà ṣebí bídíà náà ni ó máa ṣe dànù wa ńgbà tálùsùn náà bá ní ọjọ́ mẹ́wàá ìtànàbí sọ fún wa ní ká fọjọ́ mẹ́wàá wá Lailatul Qadri ẹ̀yìn ní ìjọ kẹni tí kò sì lè sí márásìkò kan wá mú déètì tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ẹnu àwọn bídíà ibi tí máa ń lọ gangan nu ẹ bá wà lórí Facebook ó tún wá fẹ́ ṣe Lailatul Qadri ó wá invite pastor pé ní kọ́ wá sí mbẹ́ ẹ̀wù bí ẹ bá yé jẹ́ dé ẹ̀wù bí tẹ́ ẹ bá yé jẹ́ dé kọ́nà balẹ̀ kọ́lá kọ́sàn ẹnì kọ̀ọ̀kan wa so ẹ má jẹ́ kí wọ́n kó bá wa má jẹ́ wọ́n fún ọ lẹ́ńfílópù ọ̀ràn má lọ Lailatul Qadri dé má lọ Lailatul Qadri kò sínú ẹ̀sìn Lailatul Qadri ni wá bẹ̀rẹ̀ náfìlà gbogbo ẹ̀ máa sùkọ̀ kan yín ìmáàmù ẹ̀yin náà bẹ̀rẹ̀ tàràwí yín láyé ọwọ́ olóru láago 12 ẹ̀sẹ̀ náfìlà tá ń pè ọ ní ọjọ́ mẹ́wàá ń kálukú fi wójú rí Ọlọ́run so mo wulẹ̀ sọ pé nìkan lọ pàráàrò à ń lọ ń dúró ti ṣéwù kan lọ́rùn àwọn àǹtẹ̀ ń fílòpù tó o bá náwó ànàdánù lọ́nà o ọlọ́mọdé alánàdánù o Islam ọ̀ràn lílẹ̀yìn o àwa kéètì a o bákan náà a máa sọ èyí tó kù níbi ọ̀rọ̀ jákà nínú àwọn nǹkan tá a ṣe ní mẹ́wàá àti ìgbẹ̀yìn yìí ni àfààní ọlọ́ọ̀bẹ̀lọ́n kọ́lọ́n balẹ̀ kọ́lá kọ́sàn ẹnì kọ̀ọ̀kan wa àwa tí a bá ní ìbéèrè so kí a pè wá sí orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 081 21 02 4846. Hello. Assalamu alaikum. Náà. Ó ti já ní ẹ má bínú. Hello, assalamu alaikum. Wa alaikum salam wa barakatuh. Ẹ ra sà. Allahumma amin. Allahumma amin. Tí àwọn tó máa ń lọ ṣe ìgbélé yàtọ̀ sí tìkáàfù yẹn ẹ̀kan fẹnu sọ fẹ́rẹ́fẹ́ ni abúlé yẹn ti fẹnu sọ fẹ́rẹ́fẹ́ yẹn lọ ẹ jẹ́ bá tẹnubọ̀ yẹn dáadáa tó wà láwọn lọlẹ́ àdúrà àwọn wà lálùwà àwọn wà lálùwà. Wa alaikum salam tẹ̀rẹ̀kàtọ̀ àkàyà bẹ́ẹ̀ náà ni wọ́n ní ọ̀rọ̀ àwọn alálùwà àwọn ló burú jù bá ń lọ àwọn obìnrin tí ó jẹ́ pé àwọn obìnrin gan wà lùwà ní ìsìn tí wọ́n ti ń kọ́ṣẹ́ sí ha so nígbà tí wọ́n bá níyàn kọ́ṣẹ́ sí ha àbí wọ lọ ìlú yìí ọ ní agbára láìsí iṣẹ́ télọ̀ láìsí télọ̀rìn pé yẹn lọ kọ́ télọ̀rìn àbọ̀ lọ kọ́ bábẹ́ńsàlù àbọ̀ lọ kọ́ yá dressing so wọ́n á ní kí òun lọ kẹ̀kẹ́ alẹ́ mo bèrè ẹnì kẹjọ yẹn kẹ́ wọ́n ti lọ kọ́ṣẹ́ sí wọ́n lọ kọ́ṣẹ́ wọ́n á tún ṣe wàláhì wọ́n ṣe freedom ẹ̀ so ládùúgbò tí a mo ti gbé ti ṣe freedom ẹ̀ rí so lọ́nà àdúgbò wa ni o kò sùn má àdúgbò wa tán ṣùgbọ́n òun náà lọ fẹ́ gbẹnu ládùúgbò wa wọ́n ṣe freedom ṣe sí ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin tó kọ́ dá ní okòwò pé kọ́ máa tara ẹ̀sì tẹ̀ wà tí okòwò oorun kálukú wa òkè eléyìí òwúlẹ̀ nídìí okòwò kankan tó bá ti rí kẹ́gì wáìtì bíi mélòó kan so kó mi ọmọ yìí ṣe ya níbulẹ̀ ti gbọ́ lágbàáyé obìnrin ṣe ṣe ya ìlú iná láti máa gbọ́ gbogbo nǹkan yóò àdàbẹ̀ ni pé àbí àbọ̀tọ́ lànà bíi ti ẹran wá sílẹ̀ Yorùbá ni Islam lẹ̀ Yorùbá
kẹ́mọ́jọ pé islam nàìjíríà islam haúsá ti ẹ̀tún ṣe díẹ̀ islam lẹ yóò bàbá yìí wàhálà ẹ̀kọ́ bá islam àgbáyé mu mo fọlọ́n ṣẹlẹ̀ rí téèyàn bá ilé jáde kó ní nàìjíríà tó bá gbèrú islam ti ń ṣẹlẹ̀ yóò bá ojú ọmọ àti ẹ lọ wo gbogbo ibi tí àwọn èèyàn wà lágbàáyé pátá ìlú òyìnbó ni o ìlú kíníkan ni o táwọn èèyàn wà lágbàáyé ẹ lọ máa wò ẹ rí i pé ọmọ nàìjíríà ni máa ń sàṣàlàtú ni máa ń dá sàlàtú jọ sunday ilẹ̀ níbẹ̀ gbogbo ṣé gbogbo ayé yòókù ò ní ṣòro ìsìláàmù táwọn àwọn ẹ béèrè lọ́wọ́ àwọn tó wà ń lébò pé ẹ dákun ṣé àwọn ará Bangladesh ṣe ń ṣe àṣàlàtú àwọn ọ̀mọ̀nà bíi ríàbì so gbogbo bídí àpáta táwa ń ṣe ń bì àwọn aráàlú àgbèdàgbàyé ibòmí kò sí bí ẹni pàwọn nìkan ni ṣé ìsìláàmù tọ́lọ́wọ́n á mú wá fún wa ń bì ó yàtọ̀ sí tàgbàyé yòókù lérí bì kan lágbàáyé tẹ́ ti ń ṣe ayẹyẹ Lailatul Qadri tí wọ́n mú déètì bá ṣe mú déètì tí wọ́n ta tẹ́ǹtì bá ṣe ń ta tẹ́ǹtì láyé ilẹ̀ yóò bá lẹ́ẹ̀tì bá so ẹ jẹ́ ronú bá ẹ̀yin àfún bídíà ẹ dá wàhálà alẹ́ gan kéèyàn tó máa lọ sí wàlímà ń ṣe àánú yín náà lẹ́ẹ̀tì rí ẹ̀ tí ó wọ sọ́ọ̀sì green sí ráìtì sọ́ọ̀sì blue sí lẹ́fìtì yóò dé face cap lórí agbádá yóò wà falanta lọ lọ́sàn-án gan wọ́n tún ní wàlíyọ̀ Ọlọ́run wọ́n fi wíbẹ̀rù gbé ṣé Imam Malik lèèyàn sọ pé lèèyàn jọ ni àbí Imam Shafi nígbà tí yẹn bá wà nù wíbàrù lọ́sàn-án gẹ́ kọ́lọ́n kọ́ sànù wa náà 080-081-21 hello náà hello salamu alaikum yes náà. tó mo fẹ́ bèrè nípa yéèdì káàbù yẹn ẹni ọ̀nà mẹ́ta ni wọ́n ti lè ṣe àbí kì í ṣe kọ́ńtàlásì nìkan tó mo fẹ́ bèrè pàlàyé rẹ̀ dáadáa náà. n sọ pé ọ̀nà mẹ́ta wọn ti mo láwọn kan sọ pé ọ̀nà mẹ́ta la ti lè ṣe so ti báyìí ọ̀nà mẹ́ta náà ni mọ́ṣáláṣí Mẹ́kà mọ́ṣáláṣí Mádínà àti Kudus ní ẹ̀ máa ń sọ báwọn ṣùgbọ́n kò sí ibi tá a ti lè ṣe mọ́ṣáláṣí tá a ti lè ṣe tìkáàfù tó bá ti jẹ́ pé tìkáàfù tá a fẹ́ ṣe jímọ̀ wà ń bẹ̀ mọ́ṣáláṣí jímọ̀ láti ṣe tí ó bá sí jímọ̀ ń bẹ̀ kò í ṣe dandan kọjá mọ́ṣáláṣí jímọ̀ ẹlòmíì lè wò pé 4 days ló ń fẹ́ lò ẹlòmíì lè wò pé 5 days ló ń fẹ́ lò ìtìkáàfù ní ìdájọ́ tiẹ̀ a lè wọlé lálẹ́ òní tó bá sì wọ olè jẹ́dàjí ọ̀la kò sí ní tá a lè ṣe nínú méjèèjì kọ́nà balẹ̀kọ́lá kọ́sàánù ẹnìkọ̀ọ̀kan wa náà 081-2102-4846 hello salamu alaikum hello salamu alaikum yes ìbéèrè mi ni pé ṣé ẹ̀rí wà fún kéèyàn ò jọ ẹnìkan kan mú jọ Monday ọ̀ níjọ Sunday or Friday pé ẹ máa ka Quran pé ìwọ ká yà sí ìwọ ká kẹ́nẹ́kan tá a rẹ́rì fún. àdúrà lọ́sẹ̀ẹ̀sẹ̀ nínú àwọn bídí àtọ́yanjú ni so àdúrà lọ́sẹ̀ẹ̀sẹ̀ kó tó wá di Monday wà á mọ̀ ká yà sí wá di gbogbo every Thursday àmọ̀ sí báyìí èyí ṣẹ̀ṣẹ̀ máa dájọ́ sàdúrà Ọlọ́run kó ṣàánú wa ara Yorùbá level ní Yorùbá packaging náà 081-21-024 náà wa alaikum salaam wa rahmatullahi. Bísímìláì mẹ́ta dúró aláwọ̀ mẹ́ta kọ́ máa bá wò fún wa èjọ́ tó tọ̀nà nínú Islam. Bísímìláì mẹ́ta kúlẹ̀ aláwọ̀ mẹ́ta káwọn òkú ọlọ́mọ pín mọ́ra wọn lọ́wọ́ so náà jazakumullahu khairan ṣé ọ wà nínú ẹ̀sìn ẹlòmíì ni wọ́n lọ́mọ jà sí so rárá o ìyẹn ò sí nínú ẹ̀sìn kódà kúlẹ̀ aláyè ṣe kó bóyá wọ́n ti aṣọ kúlẹ̀ aláwọ̀ tó ń jẹ òkú so rárá o but àwọn bàbá wa kàn máa ń fẹ́ sí tawassul bí ayatil Qur'an pé káwọn ò sí tawassul pẹ̀lú ayatul Qur'an Karim káwọn ò sí tawassul pẹ̀lú rẹ̀ so oní ẹ̀kẹ́ máa ń fi ń ṣe kì í ṣe pàtí wá darí súrà kan pé eléyìí làwọn òkú ni iná àti náà làwọn kìíní kan ni rárá o kò sí nínú ẹ̀sìn rárá kọ́lọ́n kó ṣàánú wa náà 081-21-024-846 kò sí ní tá a lè fi bẹ lọ́hùn nínú àwọn ayatul Qur'an tí ẹlòmí bá lẹ́mu lé tábà tí a dà ẹlòmí ọ̀sà kó mọ́ṣáláṣí ni pé èpè lọ́kàkún wa alaikum salaam wa rahmatullahi. náà. Kò lè yọ sàkà bá àwọn nígbà tí wọ́n jẹ́ ń gbèsè ṣé àwọn tó jẹ́ ń gbèsè ló fẹ́ yọ sàkà fún ni rárá o rárá kò lè ṣe bá Ọlọ́run ṣàánú wa 081-21-024-846 hello salamu alaikum 081 hello wa alaikum salam hello wa alaikum salam ẹ bá ní sọ̀rọ̀ òkè dáadáa yes Allahumma amin
tá ló tó ṣe ṣe irú bí a ti wà ní àsìkò ètò káfíńtì afẹ́kọ̀ọ́ tí ẹni tó bá lọ síbẹ̀ bí a wá máa ń jáde lọ sí síbẹ̀ kí ni ìdájọ́ ètò káfíńtì rẹ̀? náà àwọn àfáàní ẹni tọ́jú ìṣèjọba tọ́jà yí pé wọn ò fún náà ọlùdé só lè máa lọ yóò máa gbọ́ ọ́fíìsì lọ ṣùgbọ́n kò gbọ́dọ̀ yábi kankan tó bá ti ń kó lọ ọ́fíìsì yóò máa darí sí mọ́ṣáláṣí kò ní máa gbọ́ ọ́fíìsì pé jẹ́ ń sábà gbàbẹ̀ dókè adú jẹ́ ń gbàbẹ̀ dé Bódìjà jẹ́ ń gbàbẹ̀ dé Ọ̀jọ́ jẹ́ ń gbàbẹ̀ dé kíní kan rárá o yóò máa lọ straight ibi iṣẹ́ yóò sì máa kọ́ lọ sí ìtìká. So now last question 08121. Hello, salamu alaikum. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Ẹ ṣe yá Ustaz, Ọlọ́run jẹ́ àrí pẹ́. Allahumma amin. Ọlọ́run jẹ́ kí àwọn èèyàn lè gbọ́. Torí gbogbo ọ̀rọ̀ tẹ́ ń bá wa sọ yìí, Ọlọ́run má ṣe alẹ́ ní òkú. Wọ́n ṣe alẹ́ ní apóòsì. Ọlọ́run ṣe alẹ́ ní tí ó tò sẹ́yìn Ànábì sallallahu alaihi wasallam. Ọlọ́run ní ṣe wá lẹ́ni iná o. Allahumma amin. Ṣé ẹ̀pẹ̀ fún àwọn inú wa ń dùn bẹ́ẹ̀ ṣe ń sọ ìfọ́nà jẹ́ lè gbọ́. Allahumma amin. Jazakumullahu khairan. So inshallah tó bá di ní ọ̀la àbọ̀ síbi ẹ̀tọ́ ọmọ tí yóò pè fún òbí rẹ̀ kọ́nà balikiola kọ́wọ́lá àtẹ́kọ̀ọ́sọ rẹ̀ kọ́sọ́ àjù ọ̀la lọ. Hadha wa sallallahu ala sayyidina Muhammad wa ala alihi wa sahbihi wa sallama tasliman kathira. Iṣẹ́ ọmọ ó ṣòro láti ṣe. Iṣẹ́ ọmọ ó ṣòro láti ṣe. Oúnjẹ ọmọ ó sì dùn láti jẹ. Oúnjẹ ọmọ ó sì dùn láti jẹ. Dhulijalali wal ikrami. Dhulijalali wal ikrami. Jọ̀ǹjẹ̀ ọmọ ó jìnnà fún wa jẹ. Jọ̀ǹjẹ̀ ọmọ ó jìnnà fún wa jẹ. Ramadana mẹ́wàá èyí tó kọjá. Ramadana mẹ́wàá èyí tó kọjá. Adúpẹ́ fọ́lọ́run kó ṣojú wa. Adúpẹ́ fọ́lọ́run kó ṣojú wa. Ramadana mẹ́wàá ẹlẹ́kejì. Ramadana mẹ́wàá ẹlẹ́kejì. Àti dúpẹ́ kó tún ṣojú wa. Àti dúpẹ́ kó tún ṣojú wa. Alhamdulillahi rabbil alamin. Kò ní jù bá lọ lórí ètò yẹn tó wa Al-Basira. Àwa tí a jọ kópa nínú ètò ti ìdájí afáwa Yusuf Adédoyin Ajánásì àjọwàmbí ni amójú ọ̀rọ̀ fún sáà tí a wà iná ní Akínọlá Ìyanu Olúwa. Àwọn sáàsù àtúntò tí ń bá a sọ̀rọ̀ látàrọ̀ ní Fadilatu Sheikh Alhaji Sulaiman bin Ibrahim Abu Ibrahim Ẹ̀sà Òkè. Tá bá ní ìbéèrè kan àbí kejì tá a fẹ́ bi wọ́n lẹ́yìn ètò a lè pọ̀ wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 070-1064-39 ká gbọ́ lẹ́ẹ̀kan sí 070-1064-39 ká dákun pípé tábàkù kó má jẹ́ kété lẹ́yìn ètò kó jẹ́ ọwọ́ ọ̀sán àbí ní ẹ̀yìn inú Maghrib àbí ṣàìsókè. Now ẹni tó ń darí ètò náà ní Afárídíwánúláì Muhammadu Jami aka májò bàjẹ́ oníwàkà súnà. Ìpàdé tó di ìdájí ọ̀la kò láàṣẹ Ọlọ́run. Wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh.